Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Alhamdulillahi rabbil alamin. Rahmanir-rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Àmín. Ọlọ́run ọba, ọpẹ́ ni fún Ọlọ́run. Ọba tó lọ́lá jùlọ ní ọ̀run àti ayé. Èyí tí mo fẹ́ sọ lénìí, Ọlọ́run Olódùmarè tó bá jọmọ́ ẹ̀ṣẹ̀ ń bẹ, má fi dá mi lẹ́bi ní ọjọ́ ìgbéyìnde alkiyamo. Èyí tó bá dẹ̀ tí n bá sọ ní dáadáa, Ọlọ́run dàpọ̀ mọ́ iṣẹ́ dáadáa mi tí mo gbélé ayé ṣe. Ní tí mo fẹ́ sọ nísìn, òun ni mo fẹ́ sọ fún àwọn ẹ̀gbọ́n mi, àwọn bàbá mi, àwọn ìyá mi, àwọn àbúrò mi, àwọn ẹbí mi nínú ẹ̀sìn Islam àti ẹ̀sìn Kristẹni. Àwọn aláwo wọ́n máa ń sọ wípé awo ní gbáwo ní ìgbọ̀wọ́, bí awo ò bá gbáwo ní ìgbọ̀wọ́, awo atẹ́, awo àyà. Wọ́n dẹ̀ máa ń fọ́lò ọ̀rọ̀ yìí pé awo ní gbáwo ní ìgbọ̀wọ́. Wọ́n á tiẹ̀ máa sọ wípé ẹ̀tẹ́ awo ẹ̀rín ọ̀gbẹ̀rì. Wọ́n ti mọ̀ awo ní gbáwo ní ìgbọ̀wọ́ yẹn, tí kan ní wọ́n bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe àbó táṣìírí awo ẹgbẹ́ wọn, kò sẹ́ni tó máa lé wọn. Wọ́n ti mọ nǹkan tó likely pé kó ṣẹlẹ̀ sí wọn tó bá ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Ẹ̀yin àwọn ẹlẹ́sìn Kristẹni àti àwọn ẹlẹ́sìn Islam, ó ṣeéṣe kó máa worú àwọn èèyàn báyìí pé ṣètán ni wọ́n ò lẹ́mìí Ọlọ́run nú, wọ́n forí balẹ̀ fún wọn ò pé Ọlọ́run, wọ́n ń sin awo nǹkan kan. But àwọn ìwọ̀nyí wọ́n bẹ̀rù, wọ́n dẹ̀ ní ìpayà Ọlọ́run tí wọn ò rí. Wọ́n bẹ̀rù, wọ́n dẹ̀ ní ìpayà pé báwọn bá ṣe nǹkan tí kò yẹ káwọn ṣe, ojú àwọn á rí nǹkan tí ò yẹ kí ó rí. Mùsùlùmí àti Kristẹni a mọ àwọn òfin kan tí a ò gbọdọ̀ ṣe. Bọ̀ bóyá nítorí pé a ti rí Ọlọ́run fín jù, àbí a ti rí pé Ọlọ́run pọ̀ ní àánú, ó dàbí nípa máa ń take Ọlọ́run for granted. The same òfin tó di àwọn aláwo yìí, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tá à ń rí káàkiri, ó lè ṣẹlẹ̀ láàrin aláwo, ṣùgbọ́n ẹ lè má gbọ́. Àárín ìgbàlẹ̀ wọn tí kan ní wọ́n bá ṣe, àárín ìgbàlẹ̀ wọn náà ti máa dájọ́, wọ́n á dẹ̀ parí ẹ̀ síta. Ìjọ́ wo la gbọ́ pé àwọn aláwo ń ṣe wúwú, abẹ́rò pé wọ́n ń jà láàrin ara wọn, oríṣiríṣi ń ṣẹlẹ̀, wọ́n ń gbàyà, wọ́n ń ṣe oríṣiríṣi tí etí ò gbọdọ̀ gbọ́, bọ̀ inú ìgbàlẹ̀ wọn yẹn náà ti máa pe mítìn náà, wọn àti palú ẹ̀ mọ́lẹ̀. Islam is a religion of peace. Bó tilẹ̀ jẹ́ pé religion of peace ni, àwọn nǹkan kan, àwọn òfin kan wà. Christianity náà religion of peace ni. Àwọn òfin kankan wà tẹ́ pé mo mọ̀ pé nínú Islam tó bá ní obìnrin ṣàgbèrè, ó ní nǹkan tí wọ́n ní bó ṣe máa ń punish obìnrin yẹn kan tó lè establish àwọn evidences tó máa carry on. Wọ́n á ní ẹlẹ́rìí nǹkan kan, ó ní bó ṣe máa ṣe under Sharia law. Tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí, even Islam sọ pé ká má tú àṣírí ara wa síta. Mo dẹ̀ mọ̀ pé Kristẹni náà sọ. Mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ ńsìn wípé a ò follow ẹ̀, bóyá nítorí pé a rí Ọlọ́run fín, kò yé mi. Mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ Islam is a religion of peace. But peace yìí ó dàbí beauty. Beauty is abstract. Symbol, bóyá obìnrin tá bá rí ló lè represent beauty. Beauty gangan a ò lè mú dání. A ò lè mú Islam dání. It's a religion of peace, but a ò lè mú dání. But symbol ẹni nǹkan tó máa represent, nǹkan tó máa interpret peace, tó máa present peace, òun ni attitude àwọn èèyàn tó ń practice Islam. Attitude yẹn ló máa represent nǹkan tí Islam dúró fún, which is peace. Tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ nísìn, lára àwọn nǹkan tí Islam represent, peace, àṣírí bíbò, ìwà títọ́, ẹ lè mú peace yẹn dání. Ẹ lè mú àṣírí bíbò yẹn dání, ṣùgbọ́n àwọn èèyàn tó ń practice religion yẹn ló yẹ kó represent peace, kán dẹ̀ represent àṣírí bíbò. Tó túmọ̀ sí wípé bẹ́ ṣe ní tí nǹkan bá ṣẹlẹ̀, tá bá ro bí ejò ṣe gùn tá dáná ẹ̀, á dáná sunlé.
tí nǹkan bá ṣẹlẹ̀ sí ìkan nínú àwọn symbol of that peace, ìkan nínú àwọn tó represent peace Islam àbí peace Christianity, tá a bá mọ bí a ṣe máa handle ẹ̀, a máa fi rẹ́dẹ̀rẹ̀dẹ̀ yẹn yí ẹ̀sìn yẹn gan lára. Tá a bá handle ẹ̀ carefully, a rí wípé not only ẹni tó ṣẹ̀, that which is the symbol of that peace nìkan la máa bá wí, a máa bá ẹ̀sìn yẹn gangan wí, a máa jẹ́ kí ẹ̀sìn yẹn gan di bálabàla níwájú àwọn èèyàn. Tó túmọ̀ sí wípé I am not supporting any anomaly or anomalies. I am not supporting any bad kìíní tẹ́ni tí ò bá ṣẹlẹ̀. But mo mọ̀ wípé Islam tí èmi mọ̀, gbogbo nǹkan ní Islam ti fi àyè sílẹ̀ bí a ṣe máa handle ẹ̀ tí ó bá ṣẹlẹ̀ ní Islam tèmi mọ̀. Gbogbo ways of life nílé ayé yìí tó bá ní ẹ̀sìn tí mo mọ̀ pé tẹ́ pé gbogbo nǹkan tẹ́ lè sọ, gbogbo ways of life nílé ayé ló wà nínú Islam bí wọ́n ṣe máa handle ẹ̀. So mo dẹ̀ mọ̀ pé whatever tó ṣẹlẹ̀ nísìn àárín àwọn Mùsùlùmí ló ti ṣẹlẹ̀, mo dẹ̀ mọ̀ pé gbogbo wọn náà mọ bó ṣe lè handle according to Islam. Ṣé kí wá sọ pé a ò follow ẹ̀ ni? Torí Islam bíbu àṣírí ni Islam, peace ni Islam wà. Àwọn àgbààgbà wà nínú Islam tí mo mọ̀ wípé tá bá follow ẹ̀ bí Islam ṣe fi kalẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé kí awo wa gbé awo wa ní ìgbọ̀wọ́, kó má jẹ́ wípé nísìnyí irú ìwà yìí ó máa lé èèyàn jáde kúrò nínú Islam ni, kò ní fa èèyàn wọlé. Tó mì pé ó yẹ ká ti handle ẹ̀, tá bá fẹ́ ṣe nǹkan bó ṣe ta wá lára tó, tá a bá rò a máa fi push èèyàn away from the religion. A dẹ̀ máa fi rádaràda máa fi rá religion yẹn lára. Not only that person tó jẹ́ symbol of that peace nìkan, ẹlòmíì tó bá ń bọ̀ gan kó ṣe déédéé, tó náà bá tún ní charisma àbí tó ní figure àbí tó ní ọgbọ́n àti ìmọ̀ tí symbol of peace tó ti ṣẹ̀yẹn náà tóun náà ní irú ọgbọ́n yẹn, látàrí pé bá ti ṣe ta ẹ̀sìn yẹn síta, bá ṣe tú àṣírí ara wa, ẹni tó bá fẹ́ ṣe déédéé gan tí ò lẹ́mìí kankan nínú, àwọn èèyàn máa fojú wò pé ṣé wọ́n fẹ́ ṣe ju lágbájá lọ ni? Lágbájá tó ṣe báyìí níjọ́ kìíní, ṣebí nǹkan tó ṣẹlẹ̀ rí jọ ọmọ wa. Àwọn èèyàn ó ṣeé kó máa fi ojú tẹ́ńbẹ́lẹ̀ láwùjọ, tó di wípé gbogbo ètò tèmi mọ̀ ni Islam ti fi sílẹ̀ bá ṣe máa handle kan. Mo mọ̀ pé whatever to happen, I am not supporting nǹkan tí ò dáa, but ọ̀nà wà tí àṣírí wa ò fi ní tó sí àwọn tó fẹ́. Ó yẹ ká máa fi ìwà wa as a symbol fi pe èèyàn sínú Islam ni. Kò yẹ kí a máa fi ìwà, kò yẹ kí wọ́n máa fi ká máa fi ìwà wa as a symbol of that ekini ká fi pe èèyàn sínú Christianity ni. Kò yẹ ká máa fi ìwà wa lé wọn síta. Tí èmi àti yín bá jókòó, tá bá reminiscence, tá rò, tá meditate over nǹkan tó ṣẹlẹ̀ yìí, ǹjẹ́ a rò pé àwọn èèyàn máa will láti gba ẹ̀sìn yẹn? Wàrà ẹ̀sìn yẹn kọ́ ló ṣẹ̀, symbol àwọn tó represent ẹ̀sìn yẹn ló ṣẹ̀. But then torí bí àwa ṣe handle ẹ̀, a jẹ́ káwọn èèyàn appreciate wípé ẹni tó symbol ló ṣẹ̀, kò ṣe ẹ̀sìn ló ṣẹ̀. So nísìnyí a ti fi ẹ̀ṣẹ̀ tí symbol tó represent peace ṣẹ̀, a ti fi rá ẹ̀sìn gangan tó jẹ́ peace yẹn, a ti fi rá lára. Nítorí ẹ̀, tí a bá ní bí ejò ṣe gùn lèèyàn ṣe máa dáná ẹ̀, á dáná sunlé. Aṣọ ilé nígbà míì tá a bá lọ sa síta, tá a bá rò wípé bóyá a fẹ́ fi kàn ṣe ibi tí ò yẹ kó dé á débẹ̀, nítorí pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ fa gbùrù pé the symbol of that peace, the symbol representing the peace, the symbol interpreting the religion, the symbol, because èèyàn ò lè gba ní Islam kìíní, èèyàn ò ní gba Islam yẹn fúnra ra ẹ̀. Èèyàn máa gba Islam through the symbol pé okay, peace ò lè preach ara ẹ̀ fún peace. Peace ò lè lọ, kò ní, peace is abstract, it's not something you can hold. Oh, peace ò lè wọnú ilé lọ báyàn. Àwọn tó ń represent peace, àwọn tó ń interpret peace,
àwọn ni àwọn èèyàn máa rí tó fi máa accept pé yes, this religion is a religion of peace. This religion, because of these people, there's no way the peace cannot be in isolation. Peace yẹn kò lè dáre present arrest to the world pé peace ni mí. Àwọn èèyàn through ìwà àwọn èèyàn làwọn èèyàn fi máa rò pé yes, this religion really is a religion of peace. Wọ́n á dẹ̀ embrace it. But àwọn tí ó yẹ ká wá rí ká fi embrace it, bóyá tó represent peace in Christianity or Islam, tá bá wá rí wípé wọ́n present ẹ̀sìn yẹn dáadáa, do you think people will embrace that religion? Reason tí mo ṣe ń sọ bẹ́ẹ̀ ni wípé nígbà kan rí mo gba ẹ̀sìn yìí débi wípé mo ń kí wákàtí márùn mi ó ń pé tó yẹ pé kíní yọ lójú orí mi báyìí. Mo wá rí àwọn nǹkan kan látara àwọn tí mo rí ní àwòkọ́ṣe. Ẹ̀rù wá bà mí. Mi ì dẹ̀ lágbára tí mo lè fi caution mọ́. Mo wá sọ pé no, Ọlọ́run yìí ò ní jẹ́ Ọlọ́run tèmi. But later, mo tún wá receive revelation pé no, it's not about that person, it's about that religion. Mo wá lọ ka ìwé kan tí ẹnìkan tó research nípa ẹ̀sìn yìí sọ. Ó ní tí àwọn èèyàn tó ń practice Islam bá lè practice according to bí wọ́n ṣe fi sílẹ̀, ó ní Islam á jẹ́ the best. Okay, no, ó ní Islam is the best, it's supposed to be the best religion on earth, provided táwọn èèyàn bá lè follow the principle of Islam. And one of the principles ni wípé ká má tú ara wa láṣìírí. One of the principles ni wípé it's a religion of peace. You always look for peace. But ẹ bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ nísìn, ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká rí wípé torí symbol, one of the symbols, torí ìkan nínú àwọn tó represent peace yẹn, ṣé ti rí wípé tí ó dẹ̀ ṣé ti rí pé ẹ ti wá ń fi kíní yẹn ó ti ń rise yẹn lára, either you like it or not. Pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yín sìn, ẹ̀yin mọ̀ bóyá irú àwa yìí tí ẹ̀ ń wò pé ẹ jẹ́ ká pa kan wa pọ̀, ká padà ká lọ gba Islam. But pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí, do you think ẹ máa win heart ni, ẹ máa gain heart ni, àbí ẹ máa lose souls? Àwọn tó wà níbí, tó wà nídìí kíní, apart from pé kíní, ẹni láti gbogbo akọ́lọ̀ kó dáríjì wá, nítorí pé mo mọ̀ wípé kíní ó ṣeé ṣe kí ìwà wípé a ò follow principle of Islam tó sọ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ àbúdọ̀ túra wa láṣìírí, tó sọ pé a ní àwọn àgbààgbà tó yẹ pé wọ́n lè yanjú kíní lábẹ́lẹ̀ kán tiẹ̀ dákó fún anybody tó bá ṣẹ̀ lábẹ́lẹ̀ without anybody, without pé kí ó kó já síta kí àwọn káfírì. Ẹ má gbàgbé pé bá ṣe ní àwọn Kristẹni ta láwọn aláwo, bẹ́ẹ̀ náà la láwọn káfírì tó máa dúró báyìí pé ó rí àwọn tó láwọn lẹ́sìn tí kúkú máa wà lẹ́sìn ìjẹ́ kò wá sàn. Ṣé ti rí wípé kò ń ṣe ẹni tó ṣẹ̀ nìkan, ẹ̀sìn yẹn in general, ẹ̀sìn yẹn gangan, ẹ̀sìn yẹn pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, mo fi pé a lot of people láti tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé ẹ máa lose souls instead of winning people to Islam. Mo fi pé tí nǹkan bá ṣẹlẹ̀ àti in Christian, Muslim, and láti tread softly, especially tó bá ṣẹlẹ̀ sí kan nu wọn, ká má bàa fi bá ṣe ń ṣe ká fi sọ pé ó rí ṣebí Christian ló pe rẹ̀, ṣẹ́sìn tán ní kémi wá join nìyẹn, ó rí Mùsùlùmí ṣẹ́sìn tèmi fẹ́ wá join nìyẹn. Àwọn èèyàn sọ ẹni tó bá dẹ̀ ti pàṣẹ sọ̀rọ̀ sórúkọ Ọlọ́run, mo mọ̀ pé èmi àti ẹ̀yin, torí pé tó bá ti fi ipasẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yín sìn, tí mo mọ̀ pé a lot of people ti fi ẹnu àtẹ́, wọ́n ti bu ẹnu àtẹ́ lu Islam, wọ́n ti bu ẹnu àtẹ́ lu Christianity, tó bá ṣẹlẹ̀ sí wọn náà, á láti ẹ mọ̀ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀, ẹ̀ṣẹ̀ yẹn wà lórí ẹni tá a ti pàṣẹ ṣe. Torí ẹ̀, mo bẹ̀ yín torí Ọlọ́run, gbogbo àwa tá à ń sọ kínní, pàápàá tí tẹ bá jẹ́ Mùsùlùmí, mo mọ̀ pé ẹ mọ̀ the right channel or the right way to go about it.
níwọ̀nba knowledge mi nínú Islam gbogbo ways of life ni Islam fi sílẹ̀ fún wa fún àwọn èèyàn tó bá ń follow ẹ̀ gbogbo nǹkan tẹ́ lè think títí kọ́ra ìmọ́tótó everything you can think of ni Islam ti la ọ̀nà ẹ̀ sílẹ̀ ọ̀nà tá a máa gbé gbà mi ò rí bó ṣe handle kìíní mi ò rí pé wọ́n follow the principle of Islam níbẹ̀ ẹ̀yin bàbá wa lókè lọ́hùn ẹjọ́ ìwà nǹkan ṣe sí torí wípé ojú ti ara lé mi ojú òtì mi gbogbo wa lójújọ tì èmi ò kí ń ṣe mùsùlùmí o bọ̀ mo mọ̀ wípé mo dẹ̀ kí ń ṣe mi ń ṣe kìrìsìtẹ́nì ṣùgbọ́n èmi mọ̀ pé Islam is a religion of peace mo dẹ̀ mọ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ bá mo mọ̀ níbi tí mo mọ̀ nípa wọ̀nba tí mo mọ̀ nínú Islam mo mọ̀ wípé ìlànà ti wà fún gbogbo nǹkan tá a bá máa ṣe ẹni tó ń bínú mi ní kẹ́ má bínú ṣùgbọ́n mo mọ̀ pé a ní àwọn bàbá àwọn àgbààgbà tí wọ́n lè yanjú kínní tí ó jẹ́ pé àwọn ẹgbẹ́ra yín ní ìgbọ̀wọ́ tí àwọn èèyàn ò fi ní tẹ́ tí ẹ̀sìn yẹn gan ò fi ní di ìsọ̀rọ̀ òdì sí èyí ni mo mú wá fún yín o gbogbo ẹ̀yin tẹ́ ṣì ń bínú ẹ jèbùrẹ́ ẹ mọ̀ wípé kò ń ṣe the symbol or the person tí ó ń kárí ẹ̀sìn nìkan lẹ̀ ń bájà ẹni lóun lẹ̀ ń bájà kò í burúburú kó má kó ẹnìkan mọ́ ni ẹni tó kù la ò ní mọ̀ lára àwọn tí ó kù náà ẹlòmíì lè fẹ́ gba Islam lára àwọn tí ò mọ̀yàn rí gangan wọ́n lè fẹ́ gba Islam but tó bá ń gbọ́ awuyewuye yìí wọ́n máa shift focus kúrò nínú ẹni tó ní awuyewuye wọ́n á fi sínú ẹ̀sìn yẹn Islam is a religion of peace ẹ ṣé.